mo sọ fún yín ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ilẹ̀ Yorùbá nǹkan ń bẹ o, nǹkan òòṣà ń bẹ. Dákun ẹ bá ní òṣòṣà ẹ sọ fún onítọ̀hún, ẹni mo ní kó nu ẹnu ẹnu. tí mi ìfìgbà kan ráhùn owó rí tí n bá náwó fúnlẹ̀ ṣù kílẹ̀ tó ṣù máa náwó lọ́wọ́ àwa mẹ́ta la jẹ́ dàsẹ̀ ń gbé ọtí gẹ́gẹ́ bóun ṣe wà nísìn orí ọ̀fẹ́ ò tí ì sí fóun láti jáde lọ pé ẹni ó pọ̀ lọ títí kó lọ oúnjẹ kó padà wálé. Àmọ́ ra wa báyìí ní sàǹfààní wà fáwa láti jáde lọ́ra wò sí lára tìtò mẹ́rí pé mo ra wá yàtọ̀ báyìí. Ẹ dákun sẹ́ni tí ò gbédè mọ́ tí ò gbọ́ Yorùbá mọ́ tí ní ọlọ́rọ̀ jẹ ráìsì ni wọ́n náwọn fẹ́ rà, ẹ̀bà ni wọ́n mú jáde. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú Olódùmarè nílé lóko àti lẹ́yìn odi. Ojú tẹ́ fi wò mí ọ̀nẹ́ fọmọ yín lágbárí, etí tẹ́ ṣe fi ń gbọ́ mi ọ̀nẹ́ fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè ni o. Mo tún kí yín nu lẹ́ẹ̀kan ṣe ìlú ìdí ìrókò ni mo tún sọlẹ̀ sí báyìí. Mo dé bí eji alẹ́ mo bọ̀ bí eji ìyálẹ̀ta. Mo kí gbogbo yín o, ẹ kú bélédùn wá ti pé orí nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ní orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ní gbogbo àgbáyé pátápátá. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni o, ẹyẹ méjì tí ẹ já ṣá. Ẹ dákun o, ẹ jẹ́ ń ṣí abèrè kan lọ́wọ́ yín. Àwọn wo gan la mọ̀ tí ń jẹ́ ìdàṣẹ̀? Bóyá kí n sọ pé lédè Ànàgó ni àbí kí n sọ pápá Ànàgó ló wà. Àwọn wo gan ní ń jẹ́ ìdàṣẹ̀? Irúṣẹ́ wo làwọn ìdàṣẹ̀ ń ṣe? Gbogbo wa la mọ̀ pé nílùú ìdí ìrókò wọ́n ń ṣe àwọn ètò kan fún ọba tó gbéṣẹ̀, ọba àná late ọba John Ọlákúnlé Òjó JP. Wọ́n lọ rèé báwọn baba ńlá baba wọn tí wọ́n lọ rèé darapọ̀ máwọn onílẹ̀ láìpẹ́ tí gbogbo wa sì mọ̀ pé wọ́n ń ṣe àwọn ètùtù ọba lọ́wọ́. Ṣé gbàgbé pa aṣọ fún yín wípé ìlú Kọ́ọ̀lájé ìdí ìrókò bọ́dà, ìlú tó jẹ́ ìlú bọ́dà àkọ́kọ́ lápá Ògùn state náà ni níjọba ìbílẹ̀ Òkìá. Gbogbo wa la mọ̀ pé wọ́n ń ṣe àwọn ètò kan lọ́wọ́ fún ọba àná tó gbéṣẹ̀ tí wọ́n ń pè ní ètùtù ọba. A sì mọ̀ pé oríṣiríṣi òòṣà níbẹ̀ nínú ìlú náà, ìdínú tí ìlú náà fi jẹ́ ìlú tó tòrò tó lálàáfíà. Gbogbo àwa tá a wà nínú ìlú náà àtàwọn àlejò tí ó mọ wọlé tí ó sì mọ jáde, ẹ dákun ẹ jẹ́ á pa gbogbo òfin tí wọ́n fi sílẹ̀ mọ́ kí gbogbo ètò tí wọ́n ń ṣe kó lè lọ bó ti yẹ kó lọ. Gbogbo ẹ̀yin olóṣàlú pátápátá mo kí yín, ẹ kú bélédùn wá ti pé orí. Olódùmarè ọba ó túbọ̀ máa fún yín ṣe. Gbogbo ẹ̀yin olóyè, aya kábíyèsí, gbogbo ọmọ kábíyèsí, gbogbo ẹbí àtàrà kábíyèsí tó gbéṣẹ̀, gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú pátápátá, gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́, ẹ̀yin oníṣòwò, gbogbo ẹ̀yin tẹ́ ń tajà, ẹ mọ rere ọjà jẹ. Ẹ dákun ẹ jẹ́ á pa gbogbo òfin mọ́. Ṣé gbàgbé pé gbogbo ọjọ́ kẹsàn-án ni wọ́n ń ṣòjọ́ ọba, èyún ọjọ́ Jàgọ́. Ṣé a sì mọ̀ pé gbogbo ọjọ́ ọjà Owódé tí ṣọjọ́ karùn-ún òun ni wọ́n ń ṣe tòrò. Àwọn míì ó tún bẹ̀rẹ̀ tiwọn láìpẹ́ láì jìnnà, àwọn ọlọ́jẹ̀ náà bẹ̀rẹ̀ tiwọn. Ṣé ẹ mọ̀ pé igi kan ìdágbó ṣe? Ọ̀rọ̀ ìlú ìdí ìrókò mo sọ fún yín, ilé kan òòṣà kan ni. Bẹ́ẹ̀mi bá sọ pé òòṣà, oríṣiríṣi nǹkan níbẹ̀, èmi a máa pe gbogbo nǹkan náà lóòṣà. Òòṣà náà ni torí gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé wa nílẹ̀ Yorùbá òòṣà ni o. Ẹ dákun ẹ jẹ́ á tẹ̀lé gbogbo ìlànà tí wọ́n bá fi lẹ̀. Ká ṣe bó ti yẹ ká ṣe kó lè bá rí bó ti yẹ kó rí. Ẹ wá jẹ́ ń bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ìdàṣẹ̀. Àwọn wo là ń pè ní ìdàṣẹ̀ nídìí ìrókò? Iṣẹ́ wo gan làwọn ń ṣe? Ẹ ṣe àwò belenja, ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn ìdàṣẹ̀ méjì yìí. Ṣé ẹ mọ̀ pé à ń sọ̀rọ̀ kan lọ tá à tí ì sọ tán, a ṣẹ̀ṣẹ̀ mẹ́nu lé ni. Torí oríṣiríṣi fọ́nrán ni ó máa jáde lórí ìyá wa ọba Oòduà àtàwọn èèyàn wọn oríṣiríṣi. Wọ́n pọ̀ gan kì í ṣàwọn nìkan, àmọ́ àwọn gangan lọ́ba.
bẹ́ẹ̀ la ráwọn bàbá lóríṣiríṣi tá a sì ráwọn yèyé tí wọn ò tí ì fi wọ́n síta tí wọ́n ó máa fi síta láìpẹ́. Àmọ́ lórí ètò eléyìí ní fẹ́rẹ́ńjógí àwọn ìdàṣẹ̀ tá gan ni ìdàṣẹ̀. Iṣẹ́ wo làwọn ìdàṣẹ̀ ń ṣe? Ọ̀yá ẹ máa bá mi ká lọ. Àwọ̀sí Òṣàyẹlé. Àwọ̀sí Òṣàyẹlé. Èbùsí. 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 Ẹ dákun ìyá wa ọkọ̀ wo là ń pe àwọn. Àwọn ìdàṣẹ̀ òòṣà Oòduà àwọn lélẹ̀. Àwọn ìdàṣẹ̀ Oòduà. Ẹ dákun nínú ilé Oòduà yìí bó lẹ ṣe jẹ́ sí ìyá wa ọba Oòduà. Èbùsí ni mòrùn jẹ́ mọ́. Mòrùn jẹ́ ìfígbọ́dọ̀ sí márùn Dàmàsẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa n ò mọ̀ bóyá ẹ ṣàkíyèsí nǹkan tèmi ń ṣàkíyèsí ẹ̀. Àwọn ìdàṣẹ̀ méjì ni wọ́n ń bẹ níwájú wa. Èmi gbédè ẹnìkan, wọn ò gbédè ẹnìkejì. Ẹ dákun ẹ jẹ́ n béèrè lọ́wọ́ ìdàṣẹ̀ àkọ́kọ́. Ẹ dákun ṣé àwọn èyí ṣọmọ Yorùbá ni? Bó ṣe wà ní ìsìn òun ò sí ní òòṣà inú òun wà ní òòṣà báyìí. Òun ò sí lára wa báyìí bá wa ṣe. Àwọn ń bẹ nínú òòṣà, wọn ò sí lára wa. Rárá sà. A kàn ń wò wọ́n báyìí ni. Bẹ́ẹ̀ ni sà. Àbájọ tédè wọn ò fi yé wa. Èdè wo gan ni wọ́n ń sọ báyìí? Èdè òòṣà Oòduà gangan ni wọ́n ń sọ. Èdè òòṣà Oòduà. Bẹ́ẹ̀ ni sà. Òòṣà ti gùn wọ́n nù. Bẹ́ẹ̀ ni. Ẹ dákun bó òòṣà ṣe gùn wọ́n yìí ńgbò ló fẹ́ fi wọ́n lẹ̀. Àti òòṣà àti gbé òòṣà kalẹ̀ báyìí gẹ́gẹ́ báwa náà ṣe ṣe àti gbé òòṣà kalẹ̀ ó ti di ní oṣù kẹsàn-án. Ṣé bó òòṣà ṣe gẹ̀yìn náà nígbà tí Bẹ́ẹ̀ ni. Báwa wà á lè sọ èdè mọ́ èdè àwọn òòṣà lókù tẹ̀ ń sọ? bẹ́ẹ̀ ni. Ó lágbára o. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá o. Tó ẹ dákun ṣé wọ́n lọ rèé mú wọn wá láti ilé òbí wọn lọ fà wọ́n wá pé kí wọ́n máa ṣiṣẹ́ òòṣà àbí bó náà ṣe débí? Rárá òòṣà ló mú un. Òòṣà ń Gẹ́gẹ́ lọ bí mú àwa ti ṣetán àti lọ sílé. Òòṣà wa mú òun náà pé òun nídìí. láti ìdílé bàbá tiwọn. Òòṣà ti fà wọ́n wá lágídí. Èyí ni pé òòṣà ń bẹ lóòótọ́. Àtìgbà tẹ́yìn ti wà níbí. Ẹ dákun ṣé fọjọ́ kan pé ta ló ní kí òòṣà mú mi tínú wa ń bí yín? Ọjọ́ kan mo bínú pé òòṣà mú mi torí gbogbo nǹkan tí mo béèrè lọ́wọ́ òòṣà ló ń ṣe fún yín. Ìsàtọ́rí ìṣẹ̀ṣe tó tọ́ àwa bá ní àwọn baba ńlá baba tiwa ló ti ṣe náà ti fílẹ̀ gẹ́gẹ́ àwa náà dẹ̀ tún wá bá bọ̀ tí mi ìfìgbà kan ráhùn owó rí tí n bá náwó fílẹ̀ ṣù kílẹ̀ tó ṣù máa náwó lọ́wọ́. Ó fi hàn pé òòṣà ò dójú tì yín. Òòṣà tún ti wá mẹ́lòmíì báyìí. Ó tún lè dọ̀la kó òòṣà ó tún tẹlòmíì wá. Àwa mẹ́ta la jẹ́ Dàsẹ̀ndé, ẹnì kẹta wa yẹn òun jáde ó lọ sílé. Òun là ń pè lẹ́ni oṣù. Ẹni oṣù ló ń jẹ́. ẹni oṣù. ẹni oṣù. ẹni oṣù. ńlẹ̀ ní Tá bá kẹta fẹ́ fi yín. èdè òòṣà wa fi pè á ní mùsù. Ṣùgbọ́n ní pé a ti gbé òòṣà kalẹ̀ ẹni oṣù la fẹ́ pè. Orúkọ tí yín ń kọ́? Orúkọ tèmi ni Àwọ̀sí lórúkọ ti tèmi. Àwọ̀sí Òṣàyẹlé. Òṣàyẹlé. Orúkọ tàwọn ń kọ́? Èbùsí ni òun jẹ́ èyí tèmi tẹ̀lé lòun jẹ́ mùsù ẹni oṣù. Ṣé ẹ láǹfààní láti lọ sígboro láti lọ sí pé ẹ fẹ́ ṣeré ẹ fẹ́ wọ́rẹ̀ yín lọ ṣàǹfààní ẹ̀ wà fún yín? Àǹfààní wà fún wa láti wọ́rẹ̀ wa lọ. Àǹfààní wà fún wa láti lọ pé a fẹ́ lọ sí patí, a fẹ́ lọ wọ̀rẹ́ wa, a fẹ́ lọ jẹun. But gẹ́gẹ́ bóun ṣe wà nísìn, oore ọ̀fẹ́ ò tíì sí fún òun láti jáde lọ pé ó pọ̀ lọ títí kó lọ róúnjẹ kó padà wálé. Àmọ́ ra wa báyìí ní àǹfààní wà fáwa láti jáde. Múra wò sí lára tìtò ẹ rí pé múra wa yàtọ̀ báyìí. Ẹ dákun sẹ́ni tí ò gbédè mọ́ tí ò gbọ́ Yorùbá mọ́ tí ní ọlọ́rọ̀ jẹ ráìsì ni wọ́n náwọn fẹ́ rà ẹ̀bà ni wọ́n mú jáde. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ rí i pé ojú àwo làwo fi ń gbọbẹ̀ báyìí. Ẹni tí ò bá débẹ̀ bí n bá ń sọ fún yín pé nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá díẹ̀ ńlẹ̀ rí òun. Nǹkan tó sì ń bẹ lórí ọ̀rọ̀ àwọn òòṣà yìí tó jẹ́ pàátì gbé jáde
ṣe mọ̀ páì déédéé gbé nǹkan jáde àfi bí wọ́n bá fún wa láǹfààní láti ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ran ilé òòṣà Oòduà lọ́wọ́ tìlú Kọ́ọ̀lájé Ìdí-ìrókò ńlẹ̀ rí yìí o, àwọn àdàṣẹ̀ tún leléyìí, nǹkan ń bẹ lórí wọn o, ẹ má jẹ́ ń tàn yín, ẹ ń bá fojú kinní kan wo kinní kan ni, wọ́n ní kinní kan ní ọ̀bọ̀ láṣọ, nǹkan ọmọ sọ bẹ́ẹ̀ o. tó ìyá àdàṣẹ̀ ṣé ìyá àdàṣẹ̀ ni kí n pè yín? Ìmúra yín yìí ẹ má bínú, àwa ń tiwa k'Olódùmarè ọba ó má jà á sì sọ ní, tá a bá sì sọ̀rọ̀ tó bá rí bákan dákun, ọmọdé ní í ṣe àwa o. Ìyá àdàṣẹ̀, ṣàǹfààní wà fún yín láti ró dẹ́dẹ́ kẹ́ẹ̀kan dúdú. Ẹni náà rẹ̀ yín bó bá ń ṣe nǹkan, bóyá wọ́n ń ṣènáwó nǹkan ayọ̀, wọ́n wá pè yín, àbí nílùú bòmíì wọ́n ń ṣe nǹkan òòṣà, wọ́n wá pè yín pé kẹ́ ẹ wá yẹ́ wọn sí. Àǹfààní ń bẹ fún yín láti ró dẹ́dẹ́ kẹ́ẹ̀kan dúdú, kẹ́ ẹ wé gèlè, kí gèlè yín lọ sókè kó lọ káàkiri báyìí, kẹ́ ẹ wọ bàtà ṣù kàn mí kókó kà, kẹ́ ẹ wọ̀ ọ́, ṣáàyè wà fún yín. Kò sí oore ọ̀fẹ́ kí fẹ́ lọ sí ìlú òyìnbó, kí fẹ́ lọ sí France, mo ṣe fẹ́ múra mi lónìí olóòṣà tí ìgbà mi láyé àti gbogbo òṣì nǹkan fẹ́ nìkan, bí mo ti ṣe wà yìí kò ṣe kankan fún mi, ó tẹ́ mi lọ́rùn. Ó tẹ́ yín lọ́rùn? Ìbà òòṣà o, èmi ṣèbà o, bẹ́yìn tẹ́ ẹ bá ń gbọ́ mi ò bá ṣèbà. Lẹ́yìn Olódùmarè náà ni o, àmọ́ màá máa sọnú ọ̀rọ̀ mi pé ọláwọn kan tó Olódùmarè ọba tún fi ṣàdarí òòṣà lẹ́yìn Olódùmarè, àwọn ńlá tún lè pè wípé nǹkan ń bẹ o. Wọ́n ní báwọn ó bá rókè òkun lónìí, bí wọ́n bá gún bàálù, bí wọ́n ó ṣe múra rèé. Ọmọ lágbára o. tó mẹ́ta nìyín níbí, ó ṣeé ṣe kó dọ̀la kẹ́ ẹ tún lè kàn sí, ṣùgbọ́n yẹ ẹ̀yin tó ṣàṣìmú síbí rèé. Ṣé tó bá táàyè kan wọ́n fi yín sílẹ̀ pé ẹ ti ṣe tán, ẹ wá máa relé? Kò sígbàkúgbà tán dé tán bá wa. Ibi náà lẹ́wà títí láéláé. Ẹ dákun ẹ̀yin olólùfẹ́ wa, ṣe ẹ gbọ́ báyìí, ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá lè ṣe fún ilé Oòduà, ilé Oòduà Kọ́ọ̀lájé Ìdí-ìrókò ní, èmi nígbàgbọ́ pé kí n tún tó padà wá bí, mo mọ̀ pé wọ́n ti ṣe táìsì síbí. Ilé òòṣà Ìdí-ìrókò ńlá ń rí yìí, pẹ̀lú àwọn nǹkan tí ń bẹ ń bẹ, má jẹ́ ń tàn yín, ẹ ń bá fojú di nǹkan tí ń bẹ ń bí, kí n sọ pé bọ́ra ọ̀bọ̀ láṣọ ni. Àmọ́ o, ẹ wò ó dáadáa, ẹ tún wò, wọ́n bá wa ṣe estimation bí àṣà àwọn eléèbó, gbogbo nǹkan tí ọba ná wọn láti tún lé òòṣà ṣe. Àwọn òòṣà sìn, àwọn náà fẹ́ gba AC sórí. Bírú bí tá a wà yìí bá jẹ́bi tó ní AC, tó jẹ́ pé kí wọ́n tó rí odidi ọba Oòduà, tó jẹ́ pé ọba aládé gan nílẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ fojú rí, ẹ ti mọ̀ pé nǹkan kì í bẹ́ẹ̀ ṣe ràgó ni. Ìyá wa náà ń yẹ kí wọ́n wà lórí àpèrè tí wọ́n ní. Tẹ́ ẹ bá lè ṣe fúnlé Oòduà tìdí-ìrókò Kọ́ọ̀lájé, wọ́n sọnú ọ̀rọ̀ wọn, lóòótọ́ kì í ṣe nìkan ní ń bọ́ wọn o, àwọn òòṣà náà ní ń bọ́ wọn. Nǹkan bá nílò lónìí bí wọ́n bá béèrè wọ́n rí o, kì í ṣe pé ìyá wa ń tọrọ owó o, kì í ṣe pé wọ́n ń tọrọ nǹkan, fún àǹfààní àwọn ọmọ ìlú náà ni. Ẹ dákun ẹ̀yin tẹ́ bá wá láti ìlú òkè òkun, tẹ́ wá láti Amẹ́ríkà, àbẹ́jọ́ lówó ẹ páàkì ọkọ̀ bọ̀gìnì síta, ẹ wá fẹ́ jókòó, ẹ wá jókòó síbi tága ó ti ya aṣọ tẹ́ ẹ wọ̀ sọ́rùn, sọpọ́n yín lé ni, kọ̀pọ́n yín lé o. Ẹ bá wa tún lé òòṣà ṣe o, ọ̀nì ìyá wa ń béèrè fún. Ìyá òòṣà náà sì ní, bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ńtàtì wọn, bẹ́ẹ̀ bá ti bá wọn sọ̀rọ̀ WhatsApp, ẹ mọ̀ pé ò rọrùn, kẹ́ ẹ tó lè pe direct call kò rọrùn, ẹ bá wọn sọ̀rọ̀ WhatsApp ni. Mo mọ̀ pé ńgbà tí ọba ìtójọ́ méjì sí jọ́ mẹ́ta sígbà tá a wà yìí, àárọ̀ ọmọ ọkọ Ìdí-ìrókò kan tí ó ní ìyá òòṣà, ẹ gba Android phone, ẹ gba iPhone, ẹ jẹ́ kí ìyá òòṣà náà ó lo iPhone o, iPhone 16 kò tí ì pọ̀ jù. Tó mọ́ mi, àwa lámọ̀ wá o, ẹ̀yin náà lámọ̀ bá, àní fi yín ṣàwátì láṣẹ Èdùmàrè.
màmá ẹ pẹ́pẹ́pẹ́ láṣẹ Èdùmàrè àní wáyé tì èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni ẹ̀yẹ méjì tí èyí dàṣà ẹ̀yin ọmọ wa Oòduà ẹ̀dá kan ṣàdúrà fún mi náà èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè.